بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته بكية يلقوا ملاك ملي سيبي جوكو النظرة الشرعية في بعض المسائل الشرعية المطروحة كي الله بكي يقبل يسفوا يتي أفي منوبا ní àsìkò díẹ̀ òun náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ Ramadan kí ọlọ́ba kó jẹ́ kí ọba aláyọ̀ tàlàfíà kí ó sì ṣe àmọ́ ẹni tí yóò gba àwẹ̀ náà ní ọ̀nà tí yóò gbà dùn mọ́ ọlọ́ba subhanahu wa ta'ala nínú káàfin rí ìyọ́nú rẹ̀ kí ọlọ́ba kó máa ṣe lè ní òpin àwẹ̀ tá a gbà ní abala yẹ́ ọmọ ìyá mi àti mẹ́nubà ní ìṣáájú kan rí pé bí àwọn àsìkò oorun ó ti máa yàtọ̀ síra wọn a rí pé àsìkò oorun míì àbí tá bá ń wo àsìkò oorun gbà míì ọmọ ṣòro mà lásìkò oorun fẹ́lò míì ó sì máa jẹ́ tí máa rọrùn níbi àwọn ọ̀run míì bá ń lọ pàtàkì jùlọ àsìkò oorun àsùnbà àti sí àwọn àlàyé tó yọ jẹ mọ́ abala yìí àwọn tí wọ́n ń lo app tí wọ́n máa lò láti máa fi àsìkò oorun bá ń lọ àbí ìtìmọ̀ print jáde látorí íńtánẹ́ẹ̀tì tí wọ́n máa fi tó jẹ́ pé time bá ń lọ eléyìí báyìí ẹni tí ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yìí pé àsìkò máa yàtọ̀ síra wọn ẹlòmíì lè jẹ́ pé bóyá àsìkò tí wọ́n ní pé àsùbá ó tó bá yàtọ̀ sí àsìkò tí ẹlòmíì tí ẹni ó tó lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ni ìlú kan náà ni nítorí kọ́ ṣẹlẹ̀ pé àsìkò kan náà lọ kí gbogbo rẹ̀ jẹ́ àmọ́ ọmọ yàtọ̀ bẹ́ẹ̀ tẹ́ pé eléyìí ní tí bẹ̀rẹ̀ dọ̀tí ẹ̀ ni pé àsùbá fájìrì yóò tó ní 5:45 ẹlòmíì nílùú kan náà ní tí bẹ̀rẹ̀ dọ̀tí ẹ̀ ni pé àsùbá ó tó ní 5:55 wọ́n tọ̀ sí pé bí ìṣẹ́jú díẹ̀ ń bẹ láàrin wọn bá ń lọ tó bá di pé ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níbi àsùbá ni àbí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níbi ìrun mọ́gíríbì tá a fẹ́ sínú ni kí ni púpọ̀ láti fẹ́ ṣe wọn la fẹ́ fi àsìkò yìí ṣàlàyé fún wa kí wọ́n kó ṣe àlékún àgbọ́yé wa tí ó bá jẹ́ pé àsìkò oorun ó yàtọ̀ síra wọn níbi ìrun àsùbá àti ìrun mọ́gíríbì wọn náà lọ fẹ́ jẹmọ́ tó jẹmọ́ ọ̀rọ̀ tó ń jù torí pé yóò bẹ̀rẹ̀ láti fájírì yóò sì parí sí ìgbà tí oòrùn bá wọ̀ tó bá jẹ́ pé ìrun àsùbá tẹ́ni tí ń bẹ̀rẹ̀ ọdún kálukú wa àsìkò ìrun àsùbá tí ń bẹ̀rẹ̀ ọdún ẹnì kọ̀ọ̀kan wá yàtọ̀ síra wọn ìwé afẹ́ tẹ̀lé ń bẹ̀ sí ìtọ́ yá ni àbí ìtọ́ kányìn látẹ̀lé tó bá jẹ́ pé ìrun àsùbá ni ní àkọ́kọ́ náà kò sí tí ń jẹ́ wípé àsìkò kan nìyẹn gbọ́dọ̀ jẹ mọ́ o pé ò ní jẹ́ àsìkò yìí mọ́ tó bá yá olóòlò kírun bá ń lọ tí n táa mọ̀ ní pé tí àlùfájàre bá ti là kálàs èèyàn lè jẹun mọ́ àmọ́ tí ò tí ì là èèyàn mọ̀ jẹun lọ ní o bóyá tí a fẹ́ mọ̀ pé àlùfájàre là ẹni tó bá jẹ́ pàwọ́ mọ̀ yìí pé tó bá lè fojú rí tó sì mọ̀ yìí pé àlùfájàre là kó gbára lé rírí tó rí tí ó bá tí ì tó kọ́mọ oúnjẹ ẹ̀ lọ tó bá ti rí ní mọ̀tọ́ mọ̀ yìí pé àlùfájàre ti là báyìí kọ́mọ jẹun mọ́ àmọ́ tó bá jẹ́ pé kò lágbára lé yìí tó jẹ́ pé tó gbára lé ní áàpù tí ń pè rún fún un àbí èyí tí wọ́n print fún un nínú lórí íńtánẹ́ẹ̀tì lẹ́nu lọ́gbára lé tó jẹ́ pé àsìkò wá yàtọ̀ síra wọn ní tí ó sì ní pé ti rún ètò fast tí ń tó jẹ́ pé lọ́kọ́kọ́ tó bọ́yì tó tó láti 4:45 lápèjúwe ní tí ó ṣe níbi eléyìí ò ní pé yóò dá oúnjẹ dúró àmọ́ kò ní tí ì kírun tí àsìkò ẹlẹ́ẹ̀kejì ni ó gbé ìrun lé lórí táyé pé ìrun ìfájìdì wọlé ní 4:45 níbi lọ́dọ̀ nìkan níbi míì 4:55 a rí pé bí ìyàtọ̀ bí 10 minutes ń bẹ́ẹ̀ wọ́n tọ́ sí pé ètò sọ pé 5:45 fún oní òtí ní jẹ́ndì tẹ́lẹ̀kejì tó sọ pé 5:55 oní òfin kírun bá ń lọ eléyìí ni ọ̀rọ̀ tí àwọn àfáà tí wọ́n sọ níbi abala yìí tó jẹ́ pé ìrun mọ́gíríbì wà ní ńkọ́ tó jẹ́ pé ìmí fast ń bẹ̀rẹ̀ bákan náà ní ìsìn ìbẹ̀tọ́ pé
ó wà lẹ́yìn èyí tá a fi sínú onílé tó bá jẹ́ wípé ó fast táwa náà bá sì rí pé mọ́gíríbì ti tó torí pé èèyàn mọ́gíríbì ò ní wàhálà nínú tó bẹ́ẹ̀ níbi rírí gbogbo ẹ̀ ló lè mọ̀ pé mọ́gíríbì tó àyàfi tó bá jẹ́ pé òjò bá rọ̀ tí gbogbo ẹ̀ téèyàn mọ tí gbogbo ẹ̀ rí bákan náà sáré pé wá rí báyẹ̀ bá ń kọ́ èèyàn yá mi tó pé gbogbo ẹ̀ èèyàn ọmọ ẹ̀tọ́ láàrin rẹ̀ àmọ́ sáré pé àsìkò tá à ń lò ìwé tí ń bẹ́nu wí ni pé mọ́gíríbì wọlé lásìkò yìí báyìí níbi ìmíì nílùú kan náà ó yàtọ̀ síra wọn bí ìṣẹ́jú márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ èyí téèyàn yóò fi sínú èyí ni èyí tó bá kọ́kọ́ wọlé tó sọ̀rọ̀ pé kọ́kọ́ wọlé èyí tá a fi kírun òní ti ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ bí ìdàkejì ti ìran ti àsùnbà eléyìí ni sókè tá a fẹ́ mẹ́nu bá fún wa wọn lọ́wọ́ yóò ṣàìkún àgbọ́yé wa tó bá jẹ́ pé ẹnìkan bá yé ẹnìkan sí ní rírí nínú ìmọ̀ rẹ̀ pé eléyìí báyìí àmì tí wọ́n fi ilẹ̀ fún apẹ́ta wá ti rí ìrúnṣe tó ní oníkọ́ máa lò àmọ́ tó bá jẹ́ pé in tó gbára lé ní in tí wọ́n bá print fún lórí íńtánẹ́ẹ̀tì àbí ètò áàpù tó gbára lé nílò eléyìí òsì tó burú ń bẹ̀ ṣùgbọ́n táyé kó bá yapa síra wọn in tí ó sì láti sọ fún wa lọ́wọ́ yóò ṣàìkún àgbọ́yé wa Allahumma salli ala Muhammad wa sallim.